náà ẹ̀wọ̀ ẹ má bínú network yẹn ló ń ṣe ṣégeṣége. Mo ní láti delete post yẹn kí n ṣe lọ load data ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo wa ní kí ọlá, mo kí wa ní kí ọlá. Mo kí wa ní kí kíta máa kí wa wá ń jọ gbé ndé àlùkí àmọ́ gbé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Náà program tèmi màmá mix ẹ̀ ó máa jẹ́ both English and Yoruba because àwọn èèyàn kan complain wípé àwọn understand language tí mò ń sọ, so àwọn náà dẹ̀ fẹ́ benefit nínú nǹkan tí à ń ṣe. So that's the reason why I will be mixing today's program. So kí mo fẹ́ sọ ní èní, you are welcome. Please help me to share this video. Tẹ́ ṣe ń wọlé, ẹ máa bá mi share, ẹ máa bá mi like, ẹ máa bá mi comment. So today I'll be teaching you people the remedies that we can use for pile jedi. So agbo jedi. So àti àwọn kan máa ń pè mí, wọ́n message mi pé àwọn ò rí menstruation, àwọn ẹlòmíì ní 6 months, ẹlòmíì 3 months, pé òun ò tí rí menstruation òun. So èní náà máa wá rí rẹ pẹ̀lú network lẹ́nu. So èní náà máa explain nǹkan tí a lè lò fún nǹkan yẹn. So first of all, let me first explain what you can use for pile. Nǹkan tá a lè lò fún jẹ̀dí. So this is my own. I've done my own, yes, since last week. So ni mo ti soak ẹ. So what are you going to? Yes, the network is bad, I know. Kọ́lọ́run ṣàánú. So first of all, you must have a glove. Àwọn Yorùbá máa ń pè ní kànáfùrù. Yes, glove. So we have a ragolis. So ó lè tóbi jù báyìí lọ tàbí size, ó depend lórí nǹkan téèyàn bá fẹ́ soak sí mi mọ́ bí mo ṣe fẹ́ sọ. So size tọ̀dọ̀ tèmi ni, this is my own size. So and I've soaked it since last week. So you need glove, maybe 6 or 8. So glove and cinnamon. For those people that are in Arab country, you can use cinnamon stick. But for the people that are in Nigeria, you will use cinnamon roots. Egbò rẹ̀ òun lè máa lò. Wọ́n pè kíni egbògi cassia, yes, cassia. So egbò igi rẹ̀ òun lè máa lò fún ẹ̀yin tẹ́ wà ní Nigeria. But fún àwọn tó wà ní Arab country, so igi rẹ̀ yìí tá fi máa ń dáná, tá fi máa ń ṣe oúnjẹ òun lè máa lò. So cinnamon stick, glove, mi mọ Arab name fún glove yìí. So ẹ máa soak ẹ sínú ragolis, cinnamon stick, glove, soak it in water in ragolis. So add this. So onion yìí ẹ máa add ẹ sí. Bóyá onion leaf la máa pè ní, mi ò mọ̀ ìbò rẹ̀. So ẹ sọ ìbò rẹ̀ fún ara yín. Bóyá onion leaf ni mo ṣá mọ̀ pé àlùbọ́sà eléwé òun ni Yorùbá máa ń pè. So ẹ máa fi sínú ẹ̀, you put it inside the water and cinnamon, glove, onion leaf. You will soak it together in ragolis. So you will cover it for a day, maybe a day or 2 days. So after a day or 2 days, then you will be drinking it. Small cup, kò ń ṣe cup ńlá o, tó ẹlòmíì lè sọ domi, àwọn ọmọ Nàìjíríà lè má kàṣe jù bọ̀ kan wa. So small cup la máa fi mú. So bóyá ẹ̀kan lójúmọ́ la máa mú. Ó depend lórí bí good afternoon.
ó depend lórí bí nǹkan yẹn bá ṣe ń ṣèyàn sí. Within 3 days ẹ ti máa rí changes. Ẹni ẹlòmíì inú máa ń lọ, jẹ̀dí náà máa ń fa kí inú máa lọ yẹn, ẹlòmíì ẹ̀yìn ríro, so ó máa jẹ́ back pain, jẹ̀dí náà máa ń fà. So ẹ sókè àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀. Kànáfùrù, kárífà ìyẹn egbògi cassia, òun ni kárífà. So àti àlùbọ́sà eléwé ẹ máa sókè sínú ragolis, ẹ máa fi omi sí. So fún ọjọ́ kan tàbọ̀jọ́ méjì ẹ máa mú. Nígbà tó bá ti toró, ọjọ́ kan àbọ̀jọ́ méjì yẹn ó ti máa toró. Irú eléyìí sìn, ó ti pọ́sẹ̀ kan tí mo ti rẹ́ ń sìn, so ó ti toró dáadáa. Jẹ̀díjẹ̀dí pile is for pile, so ó ti toró dáadáa. Ẹlòmíì lè fi garlic sí. Èmi ò fi garlic tọ̀dọ̀ mi because mi like òórùn ẹ̀, mi like òórùn garlic yẹn nínú àgbo, ó máa ń rùn. Sister Ovedat, yes, you can use garlic, you can use garlic. So ẹ lè fi garlic sí, but èmi ò like garlic mi ṣe fi síbi tọ̀dọ̀ tèmi, so àlùbọ́sà eléwé ni mo lò. So ẹ sókè, ó dáa fún jẹ̀dí. Then àwọn tí menstruation wọn delay, please help me to share this video, share, like and comment. So àwọn tí menstruation wọn máa ń tó ní delay, ẹ mú àlùbọ́sà onion gangan fúnra rẹ̀, kò ń ṣe àlùbọ́sà eléwé, ẹ cut it into pieces. So ẹ máa boil ẹ̀ nínú omi sínú pọ́ọ̀tì kan, ẹ máa gbé kaná, so you will boil it. Then títí dìgbà tí ó máa, tí taste ẹ̀ tí kò fi ní taste àlùbọ́sà mọ́, tó fi máa wà tasteless. So ẹ máa boil ẹ̀. Omi ẹ̀ yẹn òun lẹ máa wá dà sínú kọ́ọ̀pù kan. So ẹ máa mú lime orange, nǹkan ní ọsàn wẹ́wẹ́, so ẹ máa fún. Can someone use cinnamon powder instead of this stick? Yes, you can use it, you can use it. So ọsàn wẹ́wẹ́ yẹn máa wá fún sínú omi àlùbọ́sà yẹn. Àlùbọ́sà yẹn ti máa sè, ó máa sè, ẹ máa boil ẹ̀ dáadáa débi pé ó máa wà tasteless. So omi ẹ̀ lẹ máa wá dà sínú cup, so ẹ máa wá fún ọsàn wẹ́wẹ́ sínú ẹ̀, so ẹ máa mú. Tẹ́ bá mú, I'm very sure ọjọ́ kejì ẹ gbọ́dọ̀ rí menstruation yẹn lẹ́ni tó bá mú. So ọjọ́ kejì menstruation yẹn máa wá. Mi ò sọ pé kó lóyún mú o, because ẹlòmíì ó máa lo kíní yìí as an advantages. Bóyá o ti lóyún tẹ́lẹ̀, o ti ń wọ́nà bó ti fẹ́, mi ò sọ fún ọ pé kó fi abort o. Fún ẹni tí menstruation rẹ̀ cease, so tí ó fẹ́ rí menstruation yẹn, so you can use that lime orange and onion, so it's very good. And then tí ẹ bá lò yẹn, ẹ tún lè lo ìmí, ginger, garlic, ẹ cut into pieces, so ẹ sókè. Yes, I'm very sure you can try it. So ẹ sókè pẹ̀lú ọsàn wẹ́wẹ́, so tó bá ti toró ẹ mú, or kẹ́ ṣe ginger àti garlic pẹ̀lú ọsàn wẹ́wẹ́ yẹn, kẹ́ ṣe papọ̀, kẹ́ mú, òun náà máa ń ṣiṣẹ́. So ó wà okay gan. So ó dáa fún ẹni tí menstruation bá delay, ó máa rí. So àwọn tí àgbo jẹ̀dí tí mo kà yẹn náà, tẹ́ bá ti sókè papọ̀, kànáfùrù, egbògi cassia fáwọn tó bá wà Nàìjíríà, kànáfùrù, egbògi cassia àtàlùbọ́sà eléwé pẹ̀lú gálíìkì, ẹ máa sókè papọ̀ fún jẹ̀dí. But ẹni tó bá wà ní Arab country, ẹ mọ̀ pé a lè rí Arab country. So I've talked about malaria before. Mo ti sọ̀rọ̀ nípa malaria tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ check previous video mi. Gbogbo àwọn nǹkan malaria ó wà ńbẹ̀. So but àwọn tá bá wà ní Arab country kò ń ṣe egbò la máa lò. Igi tá fi ń ṣe oúnjẹ yẹn, kárífà. So la máa soak pẹ̀lú kànáfùrù àtàlùbọ́sà eléwé, wọn lè má ní a fi máa ń ṣe sàlátà. So
ẹni tó bá like ginger ó lè fi ginger sí, ẹni tí ò bá like òórùn kàn sí mi ò like òórùn ginger. Garlic mi ò like òórùn garlic mi fi sí tọ̀dọ̀ tèmi. So kànáfùrù, cinnamon àti àlùbọ́sà eléwé nìkan ni mo lò ń tèmi, mi fi garlic sí. So that's it. Bó ṣe máa jẹ́ nìyẹn fún títí èyí. A fẹ́ pẹ́ lórí ètò because network yẹn kò fi gbogbo àyè, kò fi gbà wá púpọ̀. Next time màá ṣe ti oní ọ̀sà. Màá ṣe ti oní ọ̀sà fún next video mi. Màá ṣe. Because àwọn èèyàn ń complain, àwọn ọmọ láwọn kan tó wá chat mi pé Ìlérí Olúwa ẹ̀ ṣe fídíò ní kíníkan ẹ kí ló dé tàbí yín ní live video ẹ̀ wọ̀n. Network yẹn kò fún mi láyè rárá, ó kàn ṣe rádaràdà. Even ẹ̀ẹ̀mejì ni mo ti ṣe live video ní anytime. Fún àgbo jẹ̀dí yẹn ẹ lè lò láàárọ̀ kùtùkùtù kẹ́ fi tẹ́lẹ̀ nú, so ẹ máa yàgbẹ́. Even ìgbà míì gan tí n bá jí láàárọ̀ tí inú tó jẹ́ kí n kí àgbo yìí nígbà tí inú wọn kì mí láàárọ̀ kùtùkùtù ọjọ́ kan tí mo jí ló jẹ́ kí n sáré lọ kì í. Because ẹ mọ̀ pé àwa bí gẹ̀ báyìí wọ́n sá fún àgbo mímu tí kò bá ṣe pé nǹkan yẹn bá ti kìyàn. So kọ́lọ̀ ọba kó ṣàánú fún yàn. So àárọ̀ ẹ máa fi tẹ́lẹ̀ nú, so ìyàn máa yàgbẹ́, nǹkan yẹn dẹ̀ máa lọ. I'm very sure. Because nǹkan tí èmi náà ṣe tí mo ti try ẹ̀ tí mo dẹ̀ lò tó dẹ̀ work fún mi ni. Fún bí inú yẹn ṣe fà mí tó bí mo ṣe lò ó dẹ̀ ṣiṣẹ́. So kẹ́ máa lò. Ti second one ti oní menstruation yẹn pé ginger, garlic àti ọsàn wẹ́wẹ́ 2 spoon ni o, 2 teaspoon òun lẹ máa fi lò ó, 2 teaspoon. Next video ni fún gbogbo àwọn question yìí. Next video mi fún ìyẹn nìyẹn. So mi fẹ́ máa treat gbogbo àwọn topic yẹn papọ̀ sí ojú kan. So mo fẹ́ máa mú wá tó bá ṣe pé ó possible gan ni topic kan fún video kan ni mo fẹ́ máa ṣe. But view tèmi sí ẹ pé topic méjì ni mo mú papọ̀. Bí bó la ṣe fẹ́ sọ bóyá remedies méjì mo dẹ̀ fẹ́ pé òun ni mo mú papọ̀ fún tèmi. So mo fẹ́ máa ṣe àwọn nǹkan yẹn separately ni because ẹlòmíì ò wọ́n understand bí mo ṣe máa explain. Wọ́n tún mi chat pé bí mo ṣe ṣàlàyé ò yé àwọn. So màá tún ṣẹ̀ṣẹ̀ máa tún ṣàlàyé. So torí ẹ̀ ni mi ṣe fẹ́ máa sọ nǹkan méjì papọ̀ lọ́jọ́ kan mọ́. So tí n bá ti fẹ́ ṣe àmọ́ nǹkan ẹyọ kan yẹn òun ni mo fẹ́ treat fún ọjọ́ yẹn so that a lè yé àwọn èèyàn dáadáa. So ti menstruation tẹ́lẹ̀ kejì yẹn talákọ̀ọ́kọ́ àlùbọ́sà ẹ máa sè é, ẹ máa boil ẹ̀ dáadáa. So omi ẹ máa dà sínú kọ́ọ̀pù kan, ẹ máa fún ọsàn wẹ́wẹ́ sí. Ẹ la ọsàn wẹ́wẹ́ ẹyọ kan ẹ fún sínú omi àlùbọ́sà yẹn. So ẹ mú ó ṣiṣẹ́. So ti ẹlẹ́ẹ̀kejì fún menstruation again garlic, ginger àti ọsàn wẹ́wẹ́ ẹ lè sí òun papọ̀ kẹ́ mú. But tó bá ṣe pé tútù rẹ̀ ni ẹ fẹ́ mu pé ẹ fẹ́ ṣíbí méjì 2 teaspoon òun lẹ máa lò, ṣíbí méjì òun lẹ máa lò. So Ọlọ́run bá a ṣàánú fún. Mo ti sọ ti jẹ̀díjẹ̀dí, mo ti sọ ti àgbo ti jẹ̀díjẹ̀dí, mo ti sọ bóyá ẹ tí ìdè ńgbà tí mo sọ ni wọn náà mo kọ́kọ́ sọ. Mo ti sọ ti jẹ̀díjẹ̀dí, mo ti sọ ti menstruation. Sister Amdalat Ọlọ́run ló gbọ́n sọ ti jẹ̀díjẹ̀dí sẹ́yìn. So Ọlọ́run á ṣàánú fún wa. Ẹ jẹ́ kí n máa lọ. Ẹ pàdé mi lórí ètò lọ́jọ́ Sunday yẹn ìrírí mi ní ìlú Àràbò. So ẹ pàdé wa fún program yẹn àbọ̀ lọ́jọ́ Sunday. Ẹni tá à ń gbé bọ̀ wow. Mo fẹ́ kí in fact mo fẹ́ káwọn àwọn parents kan wà ní online lọ́jọ́ yẹn. Ọjọ́ kan one day tẹ́ bá ti lò lẹ́ẹ̀kan I'm very sure ọjọ́ kejì ẹ máa rí menstruation yẹn. Ọjọ́ kan lẹ máa lò ti onion àti lemon yẹn. Ọjọ́ kan yẹn Sister Dada Olúwàbùnmi. Ọjọ́ kan ni tẹ́ bá ti lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ó ti tó. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ once in a week ni. So
ẹ pàdé wa ní orí ètò lọ́jọ́ Sunday fún ìrírí mi ní ìlú Àràbò. So màá fẹ́ káwọn parents kan wà ní online jọ yẹn because n tó gbé sister yìí dé ìlú Àràbò àtòun tó ṣokùnfà rẹ̀ ẹ mọ̀ àwọn parents ẹ̀ náà wọ́n pẹ̀lú nǹkan yẹn. So ó jẹ́ ká máa mọ nǹkan tọ́rùn mọ́ wá fẹ́ lọ ṣe ní ibi tá à ń lọ, nǹkan tó fẹ́ lọ fi wọ́n ṣe àti ẹ má jẹ́ kí n tú ṣùdé ṣàlẹ̀ kòkò àbíwá àwọn ẹ má jẹ́ kí n fún yín lórí ìjò, ẹ jẹ́ ká dúró dìgbà yẹn náà. Please share this video as much as you can. So orúkọ mi ò yí padà, Ajia Khadija Teke Ìlérí Olúwa, the most talented lady tí gbogbo àwọn èèyàn ń sọ. Ẹ pè wá fún advertisement yín, advertise tí ẹ bá fẹ́ ṣe oríkì fún olólùfẹ́ yín, bóyá wọ́n fẹ́ ṣe birthday ní o àbí nǹkan tó bá ṣàn ṣe. Ẹ pè wá fún oríkì, à ń kíyàn, oríkì ìdílé ni àbóríkì lò, ẹ ṣàjẹ́ káwa mọ̀, ẹ gbé sí wa létí, àwa ó dẹ̀ bá yín, a máa bá yín kí wọn. So tẹ bá fẹ́ ṣe ìpolówó ọjà náà, a máa bá yín polówó rẹ̀ ní pẹrẹwu, tájú sì máa wọgbà yín. Bye for now.